ìbẹ̀rù Ọlọ́run ni ẹja mú lọ́wọ́ ó lè yàn tí ó gún ọ bẹ̀rù Ọlọ́run àìyàn di gbogbo èèyàn alálàájì tẹ́lẹ̀ lọ Mọ́kà wọ́n sì parí ìjà fún èèyàn láti ìjọ yìí ọ parí ìjà kan tó lọ Mọ́kà kọ́ ló lọ ọkàn lọ ṣeré ni gbogbo ẹni ẹ̀ bá ń bá jà tẹ́ ẹ bá ń jọ yẹn di fúnra ara yín tẹ́ ẹ sálámẹ̀ síra yín kẹ́ ẹ tó kó Nàìjíríà parí rẹ̀ kẹ́ ẹ tó lọ kádùn àyàn ò lè gbà lọ. ẹ má jẹ́ alájà eléyín nìkan ẹ má jẹ́ alájà eléyín kíkan nìkan ẹ jẹ́ alájà tó ṣe wípé gbogbo ń tẹ́ bá ti béèrè níwájú Ọlọ́run ẹbọ́kùnrin kan ní a máa wà ní Kaaba tẹ́ fẹ́ lọ fojú kàn yìí lọ́kùnrin wọn máa ṣíṣe tàwáàfù ní gbogbo ìgbà ẹgbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí tí ń fi ju máìkì ilẹ̀ tẹ́ bá sì farabalẹ̀ yìí tí máa wí fún yín tẹ́ bá ti farabalẹ̀ yìí ní fún yín tó bá sì labbaika Allahumma labbaika tán ó tún ní ó kọ Ọlọ́run kan tí máa wí ìyàwó rẹ̀ sì ń bẹ nílé ìyàwó ní kankan ọkọ ló ní kankan ó wá jíjọ kan olóhùn wo Kaaba lọ ìyàwó wa ń sọ fún un wípé jíjí tá a jí lónìí kò sí kankan tá a jẹ o kódà kò sí ń tá a mú kódà gbogbo aṣọ dọ̀tí kò sí ọṣẹ kò sówó tó wọn fi rọṣẹ táwọn ò fi fọ aṣọ. Ilayka ilahi qad ataytu labiya. Ọba ní ohun ń bọ̀ Ilayka ilahi kó wọn wọ Kaaba lọ torí Mákà náà ni wọ́n ń gbé. Ilayka ilahi ó dé Kaaba ó ṣe tàwáfù àkọ́kọ́ ó ṣe kejì ó ṣe dérí méje ń bọ̀ wá parí méje yẹn pẹ̀lú àìní rẹ̀ pẹ̀lú ebi pípanú ẹ̀ wọ́n ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahil aliyyil azim ngo wí tán tó wí kankan sí lẹ́yìn èyí ò ní ti jùlẹ̀ fún yín torí ẹ̀ tí farabalẹ̀ dáadáa ngo wá wí tán tẹkúntẹkún ìsunkún ó wí tán ló bá jáde nínú Kaaba gbogbo ẹ̀lẹ́yìn náà rí bó ti jáde báyìí níta mọ́sálásí ló bá rí bí àpò kan àpò yẹn 1000 dinari ní mbẹ̀mbẹ̀ bó ti tú àpò yẹn tó rí owó rẹpẹtẹ mbẹ̀ 1000 riyal lọ́dún náà inú ẹ̀ dùn ló bá sáré lọlé bó ti délé ó ní wọ ìyàwó mi ó ní pípé Ọlọ́run tí mo lọ pé Ọlọ́run lónìí ó ti já sọpẹ́ ó já sí dùnnú ó já sórí ire ìyàwó ní kí ni táwò ó ní fọ̀rọ̀ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé torí Mákà tí wọ́n náà ń lọ ní tọ̀tọ̀ Mákà Musa Isa ń gbòó ni aláàjì tọ̀ òun náà ń lọ Mákà lọ́dún yìí ẹ bá yọ bá nábì fún gbogbo ẹ̀yìn yòókù náà yọ bọ̀ sí lọ́dún tí ń bọ̀ ẹ sàmì fún wọn èèyàn 9 ní kó lọ lọ́dún yìí yes ọ̀dà akéyò kó tó kù máa gbọ́n Ọlọ́run ti dára fún ìyàwó níbo ló jẹ́ ó nígbà mo ṣe tàwáàfù tán tí mo jáde tí mo rí ń ta ni ẹ wo ìyàwó rẹ̀ ìyàwó alùbáríkà obìnrin dáadáa ó ní tó rí ní ó ní tó ń rínú ìyàwó ní àfíra nísí nítorí òun ní dá padà síbẹ̀ ó ní kèèso owó wa ó lẹ́nìkan náà ni ó gbàgbé rẹ̀ ni wọ́n fi rí ihe ibi èrò ti pọ̀ tó yìí ẹnìkan náà ni ó gbàgbé rẹ̀ ọkọ̀ wá wọn pé irú kí lélẹ́yìn tẹ́bi ń pa wá tí mo tún wá rí owó tó tún ní ń dá owó padà ọkọ̀ náà bá gbọ́dọ̀ sí lẹ́nu ọkọ̀ bá gbé owó ó gbé padà pọ́pọ́ ti dé dédé bí tí ó ti rí owó kó gbé owó kalẹ̀ báyìí lẹ́nìkan kan yọ sí i
بارك إلهي ó ní wọ́n lórí owó níbẹ̀ ni èmi mò rówó kí ló ní tó wá gbé padà ó lẹ́rù ọlọ́run lọ́gbà wọn òun ní bẹ́ẹ̀ nìkan náà ni ó sọnù ẹnìkan náà ni ó sọnù mo fi wá ní kí n dá padà ó ní ntọ́ wá ṣe èyí ṣeré kó lè rí rere ṣe fúnra rẹ̀ ó lè ti ṣera rẹ̀ báyìí ó ní ọ̀gá àwọn ló rán wọn wá láti Ṣáàm ipò òun tí ẹ fẹ́ wò sáwọn èèyàn sì bẹ̀rù ọlọ́run ọ̀gá àwọn wá ní kóhun ó fi 1,000 ríálì sínú àpò èyí kóhun wá gbé kalẹ̀ ẹni ó bá rí tó bá dá padà ẹni ọlọ́run ò ní ó ní tí ń bẹ gan lọ́wọ́ òun tọ́gà àwọn fẹ́ kóhun ó ṣe ni pé kóhun ó fún tọ̀hún ní 20,000 ríálì. ẹ pariwo Allah bọ́ ó ní 19,000 ríálì 1,000 tí mo yọ ń bẹ́ ní 19,000 tó kù ní ó di títí ó di halali rẹ̀. kí ló ṣe ìyẹn mímọ́ ni bọ́ bá mọ nǹkan dàrú bọ́ bá gbé mọ́ dàrú dé mọ́ká ọ̀rọ̀ rẹ̀ ó tún padà dàrú sí ni o. bọ́ bá gbé àbòsí tó gbé àbòsí tó gbé kéta tó gbé kèrò tó gbé kẹ́nìmọ́nì tó bá gbé dé mọ́ká wàá padà ṣòṣìkú ọ̀mẹ́ ni o. ẹlòmí ọkàn ẹlòmí ìdílé bíi pé mọ́ká ni ó ti lọ jalè gbogbo mọ́ká tẹ́lẹ̀ tẹ́lòmí ń lọ lọ́dọọdún yìí ń lọ jalè ni o. ọlọ́wọ́n ọba mi sì ń wú ẹ̀yìn rí ẹ jọ́tọ́ lọ́wọ́n ọba mọ ipa gbogbo tó ń ṣe wọn ò ní ká mọ́ o. ẹ̀yin ara mọ́ká ẹ̀ ní náà sáàjọ pàdé l'Árafá. ọ̀yà ẹ kọ́kọ́ fẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí kàn ẹ kọ́kọ́ fẹ́ sí mi. ẹ yòówó Ànábì Muhammad ọlọ́run wọn láàánú yìí ti ń dùn yìí gbogbo àwọn ògo wa tí wọ́n jòkó yọ lọ́mọ pààyàn mọ́ wa lọ́wọ́ ẹ bá ń sàmì fún wọn dáadáa ẹ bá ń sọ fọ́ba mọ́bí pé ikú ò ní pa wọ́n lójijì ẹ sàmì fún wọn ẹ wí bẹ́ẹ̀ dáadáa nàkàrẹ́ dùnú sólórí ire kí gbogbo mẹ́sẹ̀ẹ̀sán yòókù oríire wọn jẹ́ tiẹ̀ náà tọ́ ọ bá ti nàka bú sólórí ire gbogbo mẹ́sẹ̀ẹ̀sán yòókù tiẹ̀ náà ló máa jẹ ọba mọ́bí ò ní kú lójijì. kọ́lá kìí ṣe ìka ọyọ kan gan ní onímọ̀lú kìí ṣe ọyọ kan náà lù gbogbo ẹ̀ báyìí làwọn tiẹ̀. ẹ pé ọba mọ́bí ò ní kú ẹ̀sàmì ẹ̀fí ikú gbọ́dọ̀ pa fún wa àrùn gbọ́dọ̀ ṣe fún wa ọba mọ́bí rèé o ikú gbọ́dọ̀ pa fún wa ọmọ gbọ́lá àmàlẹ́ o ikú gbọ́dọ̀ pa fún wa. ta ló sọ pé ọba mọ́bí ọ̀pọ̀ kẹ́ ọ̀pọ̀ bàjẹ́ sọ́ọ̀mà wáìnì wà ní